Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. If you don't hear any story about me or anything, please stay away from me. You are a good person. You are a kiniko. I no go take am easy with you now. I beg you. Me, I know dey hide my own lifestyle. Tí mo ṣe ń live lórí bíbá inú mo ń live ní ojú ayé. I be big dog. I be big dog. I beg you. Ṣé ọmọ kóbìnrin tó lè sọ fún fẹ́ fọkùnrin ní irú àwọn ọkọ̀ báyẹn? Ṣé kò ní nǹkan tó ń náà rí ni? Kí ló dé kò lọ fẹ́ gún ẹ̀ ní láwọn owó yẹn? Kí ló dé kò lọ ga góòtù yẹn fẹ́ gún ẹ̀? Ẹ̀bọ̀ kí ló rí tó fi ń ṣe bẹ́ẹ̀? Ṣé mo wá kéré ní ẹ̀yìn gbogbo lórí? Orí fine boy. Orí fine boy. Níbi tí kí wọ́n pa mí. Oh my God. Bóyá ó ti rí sáìsì pọ́nrán yẹn. Wàhálà wọn o, lẹ́yìn òkú Abíọ́lá. Iye di mísíkì máa pa mí. Iye ó kówó lé ní, ó nàjà. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. Ẹ má máa wọlé inú ìfẹ́ Ọlọ́run. Kí ló dé tà lè rẹ́rìn-ín kí ìwọ náà ló sọ pé nǹkan tó rí ló kówó lé. Èmi lórí ṣé orí mo kiri léèyàn ni. Àbọ̀tẹ́ ṣe fóńtẹ̀sì náà gbogbo ẹ̀ náà ni àpapọ̀ náà. Fi gbogbo jẹ́jẹ́ we all adult. Kò sí kan jẹ́jẹ́ we all adult kò ní nǹkan tó jẹ́ big deal. Ọlọ́run á fún ọmọ yẹn ní tiẹ̀ but kó má máa lọ ṣe irú financial òye ó ń ṣe bẹ́ẹ̀ pàtẹ́ ní sùúrù ọkùnrin ló máa ra ríǹgì fún ẹ. Imagine saying ṣèbíṣàmọ̀ yẹn sìn tó ń pè mí scammer tó ṣe é gírí kò lọ́jọ́ ẹ̀ ṣé òun kọ́ imagine. Òun gan-an kí wá lòun scamu. Samurai Jack. Èmi wọ́n di sọ́ọ̀bù gúrùpù ní gbogbo wọn fi ń gbó bí ajá. Wọ́n gẹ́rí ìwé ìjàre. Kí ló ń gbó bí ajá fún torí pọ́n di sọ́ọ̀bù gúrùpù kí ni that means there is a benefit inside it. Mo ti ń fún yàn Benz. Agbọ́dọ̀ tí ló wọ́n at age of 17. Mọ́mí mi àbí street boy náà. Kí ló ń ṣe? Mi à ló bí mi àbí street boy o. Òun ta gbó ni. Gbogbo nǹkan ni mò ń ṣe gbogbo ẹ̀. Ok, ó ti yé mi. Mọ́mí Yétì. Wàláì law school ló yẹ kẹ́ lọ fún o law school. Mo máa ń gbádùn yín ní back to back. Ajá rẹ̀ rìn. Ajá lè ké. Wàláì mo máa ń gbádùn yín ní action. Wàláì mú mi rántí late mom mi. Exactly bí late mom máa ń ṣe. No nonsense ni. Bọ̀tíṣà ni wọ́n wọ̀ no nonsense ni o. Ṣé rí nǹkan tẹ́ ẹ sọ yẹn nípa kéèyàn máa fún àwọn ọkùnrin nìkan? Mo ti wà in that shoe mi rí and at the end of the day but bíbélì ṣe tẹ́yìn máa ń ṣe tèmi it's just like I believe that it's my own free will ṣe understand but okay even though àwọn ẹni tí mi ò date gan most but they now use it and take it one man lo as advantage even though when tí mo bí àwọn ọmọ mi fún pẹ́pà pàdé ní UK ìgbà tó máa yí parapara ráì ó ní ẹ ṣèbó ó lè mi fi ẹ̀ńtáìzò mo lè ó ní ẹ àgbàgbà báyìí mo ti wá lẹ́yìn pé no even though so àwọn obìnrin máa ń believe pé when you give man something he will definitely show it's not all of them and some obìnrin mi they're like okay maybe they are at their own free will gbàdúrà wọn ni àwọn sọ pé ṣé o lélẹ̀ yìí ó ṣe ọkùnrin máa fún obìnrin
wọ́n ṣe pọ́bìnrin ló máa ń fún kínní maybe because when you give men they like wọ́n tara ẹ lọ́pọ̀ maybe they ọ̀tọ̀ ní view tẹ́lómi máa fi rí ọ̀tọ̀ ní view kínní so according to what the music say even though gbọ́n pé personal thing ẹlòmí ẹ̀ lè jọ ní kọ̀ọ̀kan pọ̀ wọn x máa ń wà náà but now why now blogging the person so ẹlòmí mentality ẹlòmí ṣe ń pé gbogbo wa ọpẹ́lọpẹ́ bí black app yìí so many shit ló ń wá fún lórí ó ní the platform kan tí mo wà lánàá wọn mi. sister Labike I will tell you one thing my ex pé boyfriend tí mo ti fẹ́ rí láyé mi kí tó marry mo ṣì ń bá wọn sọ̀rọ̀ dọ́là. of course ó mọ̀ ọkọ ìkejì mi ó mọ̀ mo ṣì ń bá wọn sọ̀rọ̀ because mi ò ní anything pé mo bàyàn jẹ́ amúkọ̀má ara fún wọn lẹ́yìn exactly àwọn ọlọ́ṣẹ̀ mi bọ̀ mọ́ra fún wọn lè má kò sí jẹ́ kò sí wàhálà mi níbi láti máa rojọ́ kiri bọ̀ tí bá dé nàìjà lẹ́yìn àwọn tó wà nàìjíríà tí bá ní mo ti dé nàìjà first boyfriend mi ló wá gbé mi ó ti gbé ní UK yìí rí àdé ní ìkọ̀kọ̀ mo dẹ̀ mọ̀ ìyàwó orí ẹ̀. It's not about kaja oko gba bí kaja owó gbà no that is not relationship. Exactly bàbá rà àwọn tó tiẹ̀ wá ń sìn mọ́ mi bàbá rí wọ́n sìn ìyá mo orí platform kan mo kàn ń ṣeré kọjá lánàá lórí tiktok bàbá rà àwọn nǹkan tí mò ń gbọ́ mo wá padà wọ́n pé àwọn ọmọ ọdún mélòó ọmọ ọdún 20 ọmọ mi tó jẹ́ teenager tó wà lórí tiktok mi. Kò make sense wọ́n mi ṣé ìgbé ọ̀tọ̀ nìkan tí. If there is nothing it's only because of Mohbad. Exactly. tiktok. Mo ti tiktok ìgbà. Exactly. Ẹ ti ṣàgbọ́n ló sọ pé ká stop wọn. Because àwọn obìnrin méjì tó wọn máa jọ láògùn ara wọn. Àwọn ọkùnrin méjì tó wọn máa jọ gbogbo ẹ̀ ló wà lórí tiktok. Ìjọ kan tí mo wù kò sí àtọ̀ tó wà lórí tiktok. Ọ̀tọ̀ ní reason of fi ṣe social media ọ̀tọ̀ ní kọ́tọ̀. Ẹ wá gbọ́. Àwọn ìyá tó kúrò ní sí ni o. Ibo nìyẹn ta ló ń play? Àwọn ìyá tó bọ́yẹ̀ sí sí ni o. Ẹni ṣòta ni. The music pivots, whether you like it or you want to come for it now. You can like just. There you go. Wàhálà ṣòta lọ́wọ́. Ẹ máa sọ̀rọ̀ yín lọ èmi tí. Ṣé ní nǹkan tó mọ́mí yétì ṣé láwọn ìyá kan wà ìyá Wunmi àti Mohbad wọ́n dájú ìyá mi lọ lórí platform. Ṣé mo tọ́ ẹ̀ mo àti rí platform olórí ẹbí ni mo ti mọ̀ yìí mo ti máa ń follow ibùdó ọjọ́ tí ṣé ó dàbò orí platform the music lọ́ ti ṣe kínní níjọ́ Saturday lọ́ ṣe debate bẹ́ẹ̀ni mo follow back to back ibùdó mo rí pé to the extent àwọn tí Wunmi wọ́n wrestling ṣé ní àwọn kankan wà tẹ́ pé this thing I think there was a day too tí bí a lórí ọ̀dọ̀ dín Nàìjíríà náà ni tí mọ́mi láìsàn wá sí. You don't do things. O fẹ́ máa defend the chairman. Exactly. You don't defend yourself. Exactly. You can't come and defend chairman. Nítorí question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí kò lè answer. Ṣé o lè answer? I was there. I was like, he's a good man. You can only defend yourself. I always tell my kids, when you get to school, stand for yourself. I cannot stand for you. I cannot be there for you every time. Mom see me, mom see me, mommy like mommy get money running. Ṣé ẹjọ́ tí mọ́mí mi ti kú báyìí and mo ti mọ̀ pé yóò pè méjì. My sister, I will tell you one thing. Daddy me too at the age of, I was 11 years old. I was 11 years old. Ìgbà tí daddy mi wà láyé, tí wọ́n nà mí tí mo sunkún lọ bá, ó ní ọwọ́ mi dà. Òun ló jẹ́ ìṣòro, kò dẹ̀ mọ́ kó máa kú o. Ó lọ́wọ́ mi dà, ó dẹ̀ gẹ̀yìn mọ́, ó ní kò sí bá ní kìí jà. Àti gbà yẹn, kò fi jà lájẹ anybody. Nazi, you now come to class. See the Edeka so Sherry Kanye or Mohbad here. Kanye everybody is in one accord. Not reasonable, not diverting. This thing will have gone a long way.
But Sherry, upon got the one moment to pro the platform, yes. I was there when the music said, is enough. And which is enough? Even though I want to be, everybody has their own fire. Everybody, our mommy, my first one is 13 years. So that's mommy, I always respect his wish. Exactly. That's it. You got to move away. Even when you go to a adult, Tibani, exactly. You know what? I cannot control you, but I can advise you. Advise you. And I just want you to have it in your brain that mommy already said this. Yeah, exactly. In case you made a mistake, then don't say that mommy did not tell me this. You understand? That is exactly. It. Even in total day, Ben, in total, me to no to one secondary school. Even some pekini, you shout too much. Mani ma binu jo, ma binu. Well, you got to have a man for the mommy. Because shout too much, I don't like Arigo. They don't like it. They will start crying. My son, my walking at the mommy. I'm okay. I'm a sílé òun àti àwọn ọmọ mi àtàwọn ọ̀rẹ́ wọ́n ní my mommy, how did your mommy talk to me? Ẹ wò yá yẹn gan-an oṣù mi parí yá yẹn gan-an. Imagine. Ṣé kalára òun fẹ́ kọ́ bú bàbá èmi náà fẹ́ kọ́ bú bàbá Mohbad. Mẹ́ẹ̀ni ẹjọ́ fúlágbà ilé. Ó wọnú platform. Ó ní Adéníkẹ́ sí bú bàbá mo ní kò sí ìtọ́kàn mi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ní nǹkan tó yẹ tí ògbóyìn kára ń bàjẹ́. Mi ìfẹ́ gbọ́ ọ̀pọ̀ Adéníkẹ́ ń sọ. Bẹ́ẹ̀ni because it's ẹ wo gbogbo wiki ẹ wo gbogbo last week títí di wiki the platform was done. Àwọn tí ó yẹ kó máa ní tí ó yẹ kó máa jẹ. Ẹ fún ní audience ní tẹ́bá ìgbọ́n ẹ̀. Exactly. Kó gbé okó bàbá Mohbad síta máa fi gbé sófin ni. Bẹ́ẹ̀ni because they no shout about ẹ káàárọ̀. Blogger tó ń ṣiṣẹ́ fún wọn lórí IG, you understand? Bẹ́ẹ̀ni. So wọ́n máa ń lọ from one platform to another. Wọ́n máa wo ibi tó ti ń sọ̀rọ̀ bàbá yẹn ní àìdá, wọ́n máa kọ́ọ̀tì. Wọ́n kọ́ọ̀tì. Orúkọ blogger yẹn ni everybody lórí Instagram àti lórí Instagram àti Gistlover. Mo wo ilé tán kọ́ọ̀tì lọ́dọ̀ The Music níbi lánàá. Wọ́n kọ́ọ̀tì voice ibi tí The Music ti ń sọ̀rọ̀ bàbá. Wọ́n post lórí wàhálà nǹkan tó máa ń ṣe nìyẹn. Ṣẹ́rí gbogbo nǹkan tó ń kọ́ọ̀tì yẹn. Wọ́n ń ṣú ẹ̀ sáwọn public tí ọpọlọ wọn àtẹ́lẹsẹ̀ wọn ló dà. They cannot use it in court of law. Of course. If I'm abusing Wunmi now, they cannot use what I'm abusing Wunmi for. In court of law. Until nǹkan tó bá jáde lẹ́nu bàbá àbí Wunmi àbí màmá Mohbad ìyẹn ló máa lò ní court of law. So jẹ́rí gbogbo wa à ń ṣeré lórí pápá. Orí pápá la ti ń ṣeré. Ìyẹn ò ràn mí. Wọ́n kàn gbé sí orí NTA News, CNN, BBC, ìkànnì lè lò ní court of law. Of course. Mọ̀mí yẹn ṣe láti ẹ má bínú kí mo interject. Kàn gbé ẹ̀pọ̀n Mohbad sórí Gistlover. A máa fi jó sóbí. Mọ̀mí etí tó wáá fẹ́ wo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lánàá, the guy was saying some things. Ó ní òun rà àwọn post kan lórí social media. Only they are not using it as evidence. Only they need. Only gbogbo àwọn video. Only they are not evidence. Only no. Only to make about Mohbad lo. Only about Mohbad làwọn kọ́ bí ó ṣe tẹ́lẹ̀. But when they had the soon. Only kò ṣe nǹkan táwọn bá rí gangan báyìí. It's not about the social media. Only ọ̀tọ̀ ní social media. Social media they are no evidence. All what you are seeing, all this no. Only they are no evidence to them. Irú nǹkan tí mo ní sọ tó ní
òun mọ àwọn tó pọ̀ ọkọ òun tó fi ẹnu ẹ̀ sọ ni o. Exactly. Ìyẹn ló yẹ kí tí sọ̀rọ̀ àbára gé. Wọ́n lè gé ìyẹn mọ́ mi. Kó gbé fún Fálànà lọ́ọ̀yà Wunmi. Ibi tí bàbá Mohbad náà ti sọ̀rọ̀ kó bá wa gbé fún Mr. Shitu. Ibi tí ìyá Mohbad náà ti sọ̀rọ̀ pé òun mọ bàbá Mohbad Kúkú tó pa bàbá òun. Àwọn ọkọ tó máa gé nìyẹn. Gbogbo ìgbésẹ̀ lọ́tọ̀ kìtọ́ ń gé yẹn rọ́bìṣì. Ẹ wo VDM náà, ẹ wo fídíò tí bọ̀bọ̀ VDM yẹn tó drop on Sunday. Just point, ẹ wo point tó lè. Ẹ wo point tó gbogbo ṣẹ́rí ọ̀rọ̀ mọ́mí ọ̀rọ̀ Mohbad yìí. Obama is not a kò tó issue. Kò yẹ kó tó issue by because everything is being there glaring. Everything is glaring. The first day, àwọn tó wà nínú ilé tó ti pa ẹ máa kọ́kọ́ wọn. The phone, gbogbo ìtàn drag along the bush. The evidence was there. Immediately, this accident ṣẹlẹ̀. Kó tó lè ṣẹlẹ̀ ní UK yẹn. There was a day, I think last week, the accident ṣẹlẹ̀ ní títí side ọ̀dọ̀ wa. Wọ́n lọ́pọ̀ fún bẹ̀rẹ̀ ní mọ́mì. The traffic was massive. They just to find the solution as in nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So nígbà tí èèyàn ti kú, ìjọ tó ti kú yẹn gan, ìyàwó ẹ̀ wà ń bẹ̀. Prime suspect yẹn ní ọba wọn. Because if you say to someone ẹni tó this virgin husband of your youth, wọ́n pa ẹni tó ló bímọ fún, ìyẹn gbọ́dọ̀ ló yẹ kó kọ́kọ́ pariwo. Ó máa ń kọ́rí jàlá ni. I think 2018 I lost one of my daughters that mommy mo lost me for 1 days. Tẹ́bárí mommy 80 me get ara mi for a whole year. Wọ́n pẹ́ mi tí àwọn méjì mo ti rí àwọn méjì tẹ́lẹ̀ o. Ìkọ̀wá tàbọ̀ ṣẹ́ni. Ó náà mo sọ fún ìṣẹ́ni mo wá di jàlá. Ṣẹ́ni mo wá ò pé ṣé mo pé ẹ̀mọ̀ gbà tí system tó padà gbà tí wọ́n wá bímọ mi. Ṣé to understand? Ọmọ tó lọ́gbà yẹn náà obìnrin ni gbà tí wọ́n wá bímọ mi. Even though to the extent pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n máa dárúkọ pé àmọ́ mi as ní Korede mo ní Korede is gone mo ní thank God has given us the replacement. Now what's bad in doing DNA? If you are sure of yourself, kò tí ẹ ní nǹkan pariwo. You go there. Wọ́n máa ṣe fi Wunmi lẹ̀, Wunmi máa ṣe DNA. Ó ń jókì ni. Wunmi máa ṣe DNA because ibi tá ti máa ti ṣe protest ẹ má wọrí. Ṣé ráwọn tí mẹ̀ ọpọlọ wọn abẹ́ àtẹlẹsẹ̀ wọ́n dẹ̀ ń ti lọ sẹ́wọ̀n ìdíje ọmọ kan wà let me tell you something I think you're on Sunday àwọn èèyàn kan wà nù wọn torí wọ́n sì pè àwọn kan wà ibi tó bá sọ̀gọ̀ wọn sí báyìí lọ́ máa lọ ẹ mọ̀ pé ní Nàìjíríà téèyàn kan bá ń sáré èkó ò ní bèrè pé kí ló dé tó fi sáré o wọ́n bá sáré lẹ́yìn ní ṣáá tí bá ń lọ sí Nàìjíríà tí bá ń drive ọ̀nà méjì ló wà pé a lè jọ drive ibi tí traffic wà gbogbo wọn kò kí wọn wà ẹgbẹ́ yìí wọn lè gbà ṣẹ́ni ti bá wọn wè pé the attitude behaviour wa Nàìjíríà àmọ́ ìsọ́yàn tó bá ti ń ṣe gbogbo wa máa kọjú sí ni business ìkàlẹ̀ yẹn ń ṣe gbogbo wa fẹ́ dájú bò don't use your own brain to think. Exactly now. Imagine. Ẹ wo màmá tó kúrò lórí platform yẹn nígbà tẹ́lẹ̀ ní kọ́ preach peace. Èyí wọ́n pọ̀ ti tó. Ẹ wá lọ sí another platform. Ẹ sọ imagine. Ọba máa ṣe bẹ́ẹ̀. Imagine. Lórí kí ni ká fowó wọlé ni àbí à ń sanwó wọlé à ń gbé. Wọ́n ṣe èèyàn sọ pé ó ti tó fún àwọn ti tó mọ̀ èèyàn. Ṣé ìjọ Sunday ni tí olórí ẹbí ń ṣe sínkú kìíní? Bẹ́ẹ̀ ni ìjọ Sunday ni. Ọkọ mo wà ń bẹ̀. Èèyàn kan wá ń sọ akọ́kọ́jọ wá ń sọ̀rọ̀ ọkọ mi ní ọ̀gá pé. Mo wà mẹ́tẹ̀ sọ. Lẹ́yìn ọkọ yìí sọ pé báyìí. Akọ́kọ́jọ tí ìlú ibi ní fẹ́. Mo wà ń bẹ̀. Tọ́láyìn sẹ̀rẹ̀ ó pàdé ní. Tọ́láyìn sẹ̀rẹ̀ ọlọ́pìn mo bá di tó kọ́kọ́ mi wà lẹ́ máa gbé sí spíkà báyìí àjọ wọn máa gbọ́ ni. Bẹ́ẹ̀ni. The only thing tó support ni kí ni justice for Mohbad. Dọ́kọ̀ mi ọ̀wé pé tó bá jẹ́ ẹlòmíì náà ni ó ti náwó ti gbádùn ayé ó ti ṣe kínní. Bẹ́ẹ̀ni. Bàbá báńkì yìí kí lorúkọ máa tó kú yìí pẹ̀lú ọkọ̀ ìyàwó. Access Bank. Kọ́kọ́ mi bẹ̀ Access Bank. Ó náà ti gbádùn ayé tí Mohbad yìí mi mo wá ìtòfin ẹni tí kò kí àní. Ẹ̀zán ìyá. Ẹni tí kò kí àní pọ̀ mi lórí àwọn kọ̀ọ̀kan. Mo tí Mohbad yẹn ó dún gan. Most people I think I don't know even the ṣẹ́ni wọ́n bọ̀ yẹn tí wọ́n fi pé àwọn orin kan wà tó máa ń kọ sẹ́kù mi ò mọ̀ ẹ̀gbà tó kú ìjọ tó mi wọ́n kàn náà orin àwọn àgbo mo wà lórí láì bìrà látijọ́ yìí ọwọ́ mi wá ní are they still doing justice for many years ó ní and that guy sang to me yẹn ṣé mo pé ẹ lè believe pé gbogbo orin yẹn làwọn ọmọ yẹn mọ̀ wọ́n ní gbà tó wọn commission ló kọ ni wọ́n ní yes mo ní kẹ́ máa imagine
ó ní àwọn ọmọ tó yẹ pé ọmọ bring so as in ọmọ tó yẹ èèyàn tó ní talent ìyá Mohbad gan no wẹ Ọlọ́run mú wọn pé Ọlọ́run máa tọ̀ mọ́lẹ̀ sí i ọmọ wọn pé justice yẹn sure ó lè long thing but I know God is on throne God is on throne gbogbo àwọn aṣèbí ojú máa tì wọn because ọlọ́mọ wọn fẹ́ dojú ọ̀rọ̀ yẹn rú ni ẹ wo bí láti Saturday mọ́mì ẹ wo bí platform yẹn ṣe ń gbóná kiri nǹkan tó yẹ ká focus nǹkan but I know it's time ṣé nǹkan tó bá ti máa da náà bó ṣe máa rí náà nìyẹn so I know God knows it's a high time. kankan bẹ̀ ṣe rí irú èèyàn bí irú èmi ti rí pé Mr. Guresi lọ fẹ́ mú kúrò lọ́nà. Exactly àwọn yẹn mo gbà wọ́n ti ń bá wọn pa. ní Mr. Guresi play no no he's not playing bẹ́ẹ̀ni but àwọn ló fẹ́ mú kúrò lọ́nà kó lè lọ fún bàbá Mohbad ẹ mọ̀ pé ilẹ̀kùn méjì ló wà lọ́nà báyìí sìn ilẹ̀kùn àkọ́kọ́ Guresi àkọ́kọ́ mú yẹn jáde àwọn tẹ̀sẹ̀ wọnú ilé lọ bá ilẹ̀kùn kejì bẹ́ẹ̀ni nǹkan tó fẹ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ni because àwọn méjèèjì yẹn dey fọ́kọ̀ badly wọ́n fọ́kọ̀ sí Mr. Guresi dẹ̀ ti tọrọ afọ́nà sí bẹ́ẹ̀ni náà èyí tó jẹ́ èṣù gangan òun ni wálé oníkun àgbẹ̀. No, very olóòṣì. Àyàmí kájókòó tó lọ gbélé ẹ̀. Òun fẹ́ràn rẹ̀ sọ o, you are there. Of course now. Ó lọ gbélé ẹ̀ fún kí ni for what purpose? Ṣé mo kún mọ́ mi tẹ́ bá mọ̀ ṣẹ́rí máa yẹn is a devil and I wish they kọ́ tètè repent. Ṣé mo pé ọ̀tọ̀ nìkan tó sọ ní platform of judgment. Àní mi ti rí sẹ́. Ẹ ti wà lórí ṣé ọ̀pá àti àyàmí ká. Mo wà ní títí mọ́mí jẹ́ Madam Joseph. Because èmi mo sọ fún wọn èmi ní kọ́kọ́ sọ pé alábòsí. Bẹ́ẹ̀ni. Àwọn mọ́mí wọ́n lọ́rọ̀ yẹn lábẹ́ èmi ò ráyè ọ̀rọ̀ lábẹ́. Òun kọ́ mọ́ ẹni wọ́n lágbó máa ń gbà sí ní kọ́lé mọ̀. Balábòsí ni lẹ́ni ẹ bá kóun lálábòsí ókè o. Lady tó ṣe protest ní Abuja yìí tẹ́ dárúkọ ẹ̀ ń sìn ẹ má fi sínú ọ̀rọ̀ mọ́ ẹ má jẹ́ kó wà relevant lady yẹn. No. Akọ ń sọ̀rọ̀ ni. Nǹkan tó sọ ní àná yìí ó ti wà lórí ayélujára. No, àṣọ. tó sọ yẹn jọ ẹ má sọ. Ẹ má tiẹ̀ fi sínú ọ̀rọ̀. No. Sí ọpọlọ ni tó bá jẹ́ pé ó ní ọpọlọ kò yẹ kó wà táwa sọ statement. ẹ tàyà ní ká sílẹ̀. Ẹ sílẹ̀ tiẹ̀. Ẹ wò ṣe láwọn kankan la máa ń wò. Ó ní ọjọ́ kan. Ó sì ṣe nǹkan kan fún wa. Choice ẹ ni kó dúró tó bá fẹ́ dúró kó lọ tó bá fẹ́ lọ but olúkálùkù máa fi ṣíbí tó gùn jẹun pẹ̀lú everybody ni. Bẹ́ẹ̀ni far distance. Olùfọ́ ni gbogbo wa náà come on. Bẹ́ẹ̀ni. Ẹ̀wọ̀n tó wọ́n kankan wà kan fún mi lẹ́díkì o ẹni tẹ́mi yẹ kó ti bú òun ni mo ti bú yẹn mo dẹ̀ sọ̀rọ̀ sí Mr. Guresi ó sọ̀rọ̀ ni of course lórí mo dẹ̀ sọ̀rọ̀ sí bàbá náà àwọn accept. wọ́n accept bẹ́ẹ̀ni wọ́n máa yẹ kí lórúkọ ìwọ́n ní onífún àgbè and I don't care ibi tí wọ́n ti bá aṣíwájú. very mo witness ìkọ̀kan lánàá ó kun platform èèyàn kan ìkànnì àwọn wálé equipment tó wà bẹ́ẹ̀ ó sáré jábọ̀ pé àbíwèrè ẹ̀yin ni ọmọ sáfẹ́ mi èmi ò ní sáfù yìí. Wọ́n ṣe kò sẹ́ni tó lè sáàdì yìí sẹ̀. Mo fẹ́ rẹ́rìn pa níjọ́ ti debate kìíní ẹ̀. Mo rí tó ṣe tẹ́ ń dapò àtẹ́ tún béèrè question tó lè dẹ́. Nígbà tó ní ìwọ ni ẹ̀mú ní nǹkan tó fi lọ gba Fálànà pé kán lè ṣe petition sí commissioner of police. So commissioner of police iṣẹ́ wo lọ́wọ́ ṣe tó kó gbogbo àwọn tó wà ní ilé lọ sí corona interest wọn. Exactly. Ó tó lọ nínà. Exactly. Àwọn tó náà kó làwọn tí wọn ò sí inú ilé ńgbà tí Mohbad kú. Iṣẹ́ ni wọ́n ṣe yẹn. Iṣẹ́ kẹ̀. So kó máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ àmọ́ jẹ. Ìyẹn mọ̀ pé iṣẹ́ láwọn èèyàn wọn kò máa sọ̀rọ̀ irú máa kọ́ báyìí sí. Wọ́n ti fẹjọ́ mi sun the music wípé mo lọ sọ́dọ̀ lady kọ́sí mo lọ sọ pé àwọn ti justice mo dẹ̀ sọ mi ìsọpá ti justice ni mo ní ẹni bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gan ò lè ṣe bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gan ti stop mo wá ní kẹ́yìn lè ṣe ìjọ kejìlá ní bàbá mi bá
ṣé mo ṣe mistake. sábà pé táwọn èèyàn bá wá àìsí àwọn tó sọ fún yín yẹn ẹ̀ láti gbà sọ́wọ́ ẹ̀ láti support wọn ẹ̀yin ò ní ọpọlọ tẹ́ máa fi ọ̀rọ̀ sí. bẹ́ẹ̀ni o. èèyàn láti wà kẹ́kọ̀ọ́ kéèyàn má nà ta. Oh, sorry. Yeah, no problem. Of course, bẹ́ẹ̀ni o. Because torí black cap is just. Okay, Mohbad post. Bẹ́ẹ̀ni mo lọ mú baby mo lọ mú last born nínú street. Àwọn ní after. Wọ́n ti ń porúkọ. Iṣẹ́ ni kíní yẹn lúwa o. Iṣẹ́ ni mi lè wait September ti máa bẹ̀rẹ̀ fún kíní. Iṣẹ́ ni o. Ọmọ mẹ́rin under 5. Ọmọ mẹ́rin. Àkọ́bí mi 5 years old mo lè fi bí mẹ́rin. Nípa ṣe kúrò ìjọba mi nìkan wọlé. Àwọn méjì tún ìsín báyìí ẹ̀gbọ́n wọn àgbà torí skul wọn tò sí ni so ní ọlọ́mọ bá mi mú ìyẹn wà ní year 8 so olómọ bá mú kejì àti kò easy mo ti gbọ́ easy o kò easy máa ń fáwọn èèyàn kò sí. bí mẹ́rin yẹn ṣe rí àwọn mẹ́rin yẹn ó lùkà tara wọn bẹ́ẹ̀ ni wọ́n dáadáa because èjì wọn close tí wọ́n ṣe wá fi gáàpù 12 years sílẹ̀ ìgbà tí mo mí ti ọkọ mi tí mo fẹ́ ìgbà mo ti ọmọ the 5th one. Iṣẹ́ ni o, ìyá lásán iṣẹ́ ni. Lord, àwọn àti drop ẹ̀ ní 8:30. Kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe kíní kan báyìí, táyì ti lọ tán. Ó ti ṣe rí ìlú ẹ̀gbọ̀n. Orí ìlà ìgbọ̀dọ̀ tó pọ̀ lórí. Nígbà tí mo ní mo fẹ́ gbé kan àrùn ọ̀rẹ́ mi kan ní ṣé mo ń ṣe léṣe pa after school rárá. After school. Lẹ́yìn tí mo wá bímọ tó wọ́n ó tó tó máa nìbọ̀ tó lóun wá bá mi ṣe. Mo máa ń dínkù ní wọn náà nípa Ọlọ́run bá mi ṣe ọkọ mi. Ọlọ́run bá mi ṣe fún mi. Ọlọ́run tó wá fún mi níṣẹ́ tó jẹ́ pé ó máa fún yín ní time. Mo lè pick bẹ́ẹ̀ni ó bẹ̀rẹ̀ primary school. Bẹ́ẹ̀ni. Mo máa ṣiṣẹ́ yẹn bíi for 5 years mo gba contract. Wow. For 5 years. Ìgbà tó wá wà ní year 6. Màá wá aṣọ, màá fún ní phone. Ẹ máa wọ tán máa fi. Ìgbà tó máa pọ́nlẹ̀ ní ó ní bọ́ọ̀sì. Àbí nígbà míì máa fi kẹ̀. Nǹkan tó mọ̀ yẹ fáwọn ẹ̀gbọ́n ẹ̀ náà nìyẹn. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ báyìí torí lórí fóònù Google kíní ẹ̀ Google kíní ẹ̀ so mo ṣe Google family sí so time mo máa kúrò school a máa fi phone trace ara wa ni. Yàgò lẹ́dẹ̀. Èmi náà mo ṣe find my phone àti. Location ibo lẹ́dẹ̀ kí n tọ́ if not ìjọba yẹn wà pé ṣé mi ò ní fún wọn baby call baby ni mo ní lọ́wọ́ ẹ̀ mọ̀ stress mo ní kánú ẹ̀ easy nìyẹn kò bá dà mo ní after school yẹn gangan ní issue bẹ̀. Mo ní Nàìjíríà máa ń ṣe bẹ́ẹ̀ máa rẹ́ ní jẹ́ máa lọ school bus ara yín gbé wá ara yín ṣe gbá ẹ̀rín yàn kan mọ̀ níbi ìlú yìí ìlú tó lófin tó ní rules and regulation. Wọ́n á máa ní àdúró stress èèyàn kan á ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sọ́ta ọmọ just wọ́kọ́ gbọ́ accident Mohbad mo sọ mo ní ìyá Mohbad kò ń ṣàbíamọ ó dín di ọmọ. Ẹ̀bọ̀ tí kò ń ṣọmọ kan tó kú lọ́wọ́ ìyá Mohbad rèé. Mọ́mí yóò mọ̀ ní kò ń ṣe Mohbad nìkan ló kú lọ́wọ́ ẹ̀. Ọmọ kan tó kú sílẹ̀ níbi ọ̀dọ́ ibi tó lọ yẹn. Mohbad lẹ́lẹ́kẹ̀ tó ìyá Mohbad ò ń ṣe ara ọmọ òtá dáadáa. Ara ọmọ òtá àyà ṣe kí n sà ìjọ tí mo sì mí kú báyìí oh my god ìjọ ẹ̀ mo mọ̀ pé impact pé kéèyàn mo mọ impact yẹn bọ̀ ṣé àwọn nǹkan mi wà tó bá fẹ́ ṣe báyìí màá ní mọ́ màá sáré pé wọ́n mọ́ mi kéèyàn kan ṣé nígbà tí mo tó mi ò rí wọn mọ́ báyìí wọ́n sùn ó di ni wọ́n yẹ mí ìgẹ́tara mi èèyàn kan wá ní àwọ̀ àpò mo ní I lost my mom ó ní ọkùnrin mo ní kí ìjọ tí son mi tó ń ṣe sport ní school ó wá ní Azmin grandma is around right now to have come kí ni mo ní àmì ẹ̀rín mo ní I wish mo ní what can we do
Okay, ṣé mọ́mí wá bá yín tọ́jú ọmọ ni? Wọ́n bá tọ́ mú jọ ọmọ ni, so wọ́n wá sùn lọ́wọ́ pa. Ẹ̀yin ẹ̀rọ tiẹ̀ ní kọ́tà fi ń ké náà nìyẹn. Wọ́n ṣe kára bẹ́ẹ̀ mo fẹ́ àtẹ́jọ́ tó lọ kúrò àwọn ìwọ̀ lọ. Wọ́n ṣe táwọn ẹ̀ máa sọ àwọn máa sọ ọ́nyà. Azumi Gama is this. Gami Gama ṣe kọ̀kọ́ bá. Àwọn báyìí ọmọ márùn-ún báyìí kò sí èmi ni mo dá pàṣẹ bàbá wọn. Àjọ ń rọ́ mi fún wọn lórí ni àjọ ń wẹ̀ wọ́n kókó ni. Mo sún iná ni mo ti di ọkùnrin mọ́ mi. Iná mo ti àwọn oníwà. Mo di ọkùnrin ṣe wọ́n. Tipẹ́. Mo di ọkùnrin ni o. Mo di ọkùnrin. Ìsílẹ̀ ayé àwọn àbúrò náà ti pè bá. Tí wọ́n ti máa ní tí wọ́n ti fẹ́ rìpọ́tà àwọn ọba ìmọ̀ àwọn pé máa ní sùn wọ́n tí mọ́ mi máa ń fèsì lè. Táwọn àbúrò mi bá ń jà tó bá ń sẹ́tù wọn kíní kan. Ìgbà nígbà yìí àbúrò mọ́ sí ní tó ìwọ lè yá gbogbo wọn mo ní ẹ̀ mo ní ẹ̀ wọ́n ní èmi náà ti di ọkùnrin nìyẹn èmi náà ti di alẹ́ nìyẹn mo ní èmi náà kò easy o kéèyàn lùzè mo ní àti má ti wọ́n jẹ́ kí n láàkì kankan àtọ́ ọmọ mi mo ní ètò ọ̀yẹ́ kí n láàkì kankan kí n tó sọ báyìí. Èmi àti mọ́mì mi a máa ń ní misunderstanding bóyá torí obìnrin mo láti jáde ìṣẹ̀ gbogbo fámìlì jáde gbogbo ọmọ kò jáde ní gbogbo ọ̀hún. Tó ti mo sì máa ń gbé sọ́kàn and this is like how many years. Kò sí ẹ máa gbé sọ́kàn o. Ní 1980. Wow. Mi kìíní kọ́ nìyẹn ni. Ṣé 44 years mi tẹ̀lé wá? Mo jẹ́ àwọn 1980 lọ́kú. Wow. 1980 lọ́kú. Kò sí Mo lọ́kù dájú mi because dájú mi ìgbé púpọ̀ níbẹ̀. Kò fi ọmọ ìṣeré bàbá ní kò fi ọmọ ìṣeré. Kò jẹ́ ìnáwó rí. Bọ́sẹ̀ mọ́mí mi. Olóró ni wọ́n. No nonsense. Mẹ́wọ̀n lẹ́jọ́. Ó yẹ kí mọ́mí náà lẹ́jọ́. Mọ́mí lè máa jọ. Mọ́mí lè fi wà jọ. Ìwọ́n tí wọ́n wọ́n ìwé máa fún wọn báyìí náà. Tí wọ́n sọ̀rọ̀ lé tí wọ́n máa fún wọn báyìí gbàgbà báyìí. Mo láìkí dájú yìí gan-an. Mo ní pé mi láìkí mọ́mí mi.